oríṣiríṣi aṣọ tẹ́ rí yìí ló ń bẹ láyé o. Àwọn aṣọ kan sì wà tó jẹ́ pé télọ̀ kọ́ ní rán. Orúkọ tó burú láyé mẹ́sàn wá láwùrá lóyìn kúrò lórí àwa sá. Àwọn aṣọ tá a wá sọ yìí kò síbi tẹ́ ẹ̀ sì lè rí àwọn aṣọ yìí káàkiri àgbáńlá ayé. Kúrò lórí àwa sá tí àlùfà gbogbo wájú sàánú wa. Orúkọ tó burú láyé mẹ́sàn wá láwùrá lóyìn kúrò lórí àwa sá tí àlùfà gbogbo àti sàánú wa. Àpadà sábúrú kò nílé wa bá, àpadà sábúrú kò nílé ní bá, àmì ẹ̀. Àní oríṣiríṣi aṣọ tẹ́ ẹ rí yìí tó ń bẹ láyé yìí, oríṣiríṣi aṣọ ní ń bẹ láyé yìí. Láyé mẹ́sàn wá o, láwùrá lóye kúrò lórí àwa, sáàtì àlùfàbò. Oríṣiríṣi aṣọ ló wà láyé o. Kárí ayé, ẹ̀dá ò lè ṣe rè bó kárí ayé. Bó ṣe wá jẹ́ oríṣiríṣi aṣọ yìí, àwọn aṣọ kan wà tó jẹ́ pé télọ̀ kan ní rán. Èèyàn bá rí ẹ lọ́nà tí ń pẹ̀ gan. Kò wá síbi tẹ́ ẹ lè dé káàkiri àgbáńlá ayé tẹ́ ẹ ní bá àwọn aṣọ yìí. Sọ wá o, láwùrá lóye kúrò lórí àwa, sáàtì àlùfàbò. Àti sàánú wa. Ẹbí ń bá bẹ̀rẹ̀ sí ní sọ àwọn aṣọ wọ̀nyí, ó lè jù bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ tiyín. Ọlọ́run ló fèwé sọ̀gá igi, Ọlọ́run ló fèwé sọ̀gá igi. Kí ẹ̀yin ọmọ ẹ̀dá dámọ̀ kẹ́ ẹ dákun kẹ́ ẹ dábọ̀ kẹ́ ẹ má dá àwọn aṣọ yìí sí mi lọ́rùn o. Fimi torí ọ̀tá, fimi torí ọ̀tá pẹ̀lú ẹ̀. Ẹ̀bẹ̀ ni mo sì ń bẹ Ọlọ́run Elédùmarè kó má dá aṣọ báyìí sí mi lọ́rùn. Ọ̀tá mi yóò ti lé ayé rogún, ọ̀tá mi kò ta. Ẹ̀yin olólùfẹ́ wa lé ẹ̀yin náà ẹ máa sọ tẹ̀lé mi. Pèsè okùn ọ̀tá mi yóò ta. Aṣọ ẹ̀sìn ò yẹ ọrùn mi ò fẹ́ Ọlọ́run ọba. Aṣọ àbùkù ò yẹ ọrùn mi, Ọlọ́run ọba Elédùmarè mi ò fẹ́. Láti di tọ́ta ọ̀gbọ̀n, àbọ̀ láti di ọ̀tá. Aṣọ ẹ̀sìn ò yẹ lọ́rùn mi, Ọlọ́run ọba Elédùmarè mi ò fẹ́ sẹ́ẹ̀. Ó bá wá jọ̀ta níyà, búlálà ìbáwí ń bẹ lọ́dọ̀. Aláṣọ àbùkù aṣọ wàhálà ò yẹ lọ́rùn mi, Ọlọ́run ọba Elédùmarè mi ò fẹ́ o. Nínú ọdún tá a wọ̀ yìí àti títí láéláé, àmín. Aláwùrà tó ní náírà lólówó, aláwùrà tó ní náírà fún mi lówó bíbí òsì. Mọ́nà mi dọ̀dọ̀ ọ̀tá, aláwùrà tó ní máa lò lè. Aláwọ̀ bọ́tìn jẹ́ ká kí Ọlọ́run ọba Elédùmarè. Alámọ̀rọ̀rọ̀, alẹ́nimásáré, amúnilámọ̀tọ́, alábàláàánú, A kí Ọlọ́run ọba. ṣe akọ́nilákọ̀ọ́gbọ́n. Ọba tí ò ṣe é má kì í. Afúniláfúntọ́, agbọ́nilágbọ̀yé. A kí Ọlọ́run ọba Elédùmarè. Àríkọjá ojú, agbọ́. Ọba tí ò ṣe é má ronú kàn. Ọba tó ga tí òpin, apanitúnìjí, agbókọjá ogbó. Ibi tí rábátá o, ará àbátá ríbi tí o, òkè tó jókè lọ, òkè tó kali láyà. A kí Ọlọ́run ọba Elédùmarè ọba àánú. Olówó ń pè, ọlọ́rọ̀ ń pè, tálíkà ń pè, àpètìlú jára bí ẹjẹrẹ, ọgbàmùgbàmù òjòrò ṣe gbàmù, òpìrìkìtì àti ìgbẹ́jọ ìkúùdà, ọba àlẹ́ ibà, ọba agbanilágbàtọ̀. Ọlọ́run ọba Elédùmarè tí ò ṣe é gbàgbé ńgbà kan là ń kí lórí ètò lọ́jọ́ tòní o. Ayẹyẹ, ọba fúnni mẹ́sìlẹ̀kùn, ìmọ́lẹ̀ tójú mọ́. Ọlọ́run ọba tí ò gbowó lọ́wọ́ èmi àti ẹ̀yin kó tó di pé ó dá wa sáyé. Tí o, òkè tó jókè lọ. Ọlọ́run ọba Elédùmarè yóò gba obì kò sì gba ọtí ìbílẹ̀ àbí ọtí àbáláyé kankan kó tó di pé ó dá wa sáyé o. Tálíkà ń pè, àpètìlú jára bí ẹjẹrẹ, ọgbàmùgbàmù òjòrò ṣe gbàmù, òpìrìkìtì àti ìgbẹ́jọ ìkúùdà, ọba àlẹ́ ibà, ọba agbanilágbàtọ̀. A kí Ọlọ́run ọba Elédùmarè tó fún wa lójú. Níláyẹ̀tọ́, ọba tó sọ yẹ̀yẹ́ ìpínlẹ̀ ayẹyẹ, ọba fúnni mẹ́sìlẹ̀kùn, ìmọ́lẹ̀ tójú mọ́lẹ̀. Ọba alágbára máa rọ̀rọ̀, alẹ́nimásáré. Ọlọ́run ọba Elédùmarè fún wa lójú kò kọ̀mpléènì pé tí mo fún ẹ lójú pé kó máa fi wò kọ́ ló fi ń wò yìí. Akọ́nilákọ̀ọ́gbọ́n, alóòkóhùn tọ́. Ọlọ́run ọba Elédùmarè ò sì kọ̀mpléènì látijọ́ tó o ti ń wòwò kú ẹ náà pé bó ti ń wò yìí ó ń bí òun nú. Ojú, agbọ́kọjá etí, amákọ̀ọ́gá kankan. A kí Ọlọ́run ọba Elédùmarè. Nítúnìjí, agbọ́kọjá ogbó.
ọlọ́run ọba tó fún wa létí. Ọba tó jọba lọ, tó fẹ́ràn ti bí òkè. Tó jẹ́ pé látìgbà tó ti fún wa létí kò kọ̀ǹpléènì rí pé etí tí mo fún ọ yìí á wò fi gbọ́ ọ̀rọ̀ èmi ọlọ́run ọba. Ọlọ́run ọba ò kọ̀ǹpléènì rí pé bó ti ń gbọ́ yìí ó sì ń bí òun gbogbo tó ń gbọ́ ò ṣe godly word ló ń gbọ́. Ìmọ́lẹ̀ tójú mọ́lẹ̀ lọ́wọ́ yọ̀rọ̀gán. Ṣebí wọn náà mọ tó ń fetí ara rẹ̀ gbọ́ o. Òkè tó jókè lọ, òkè tó kárí láyà. Akí ọlọ́run ọba. Níbi òkè. Ọba tó fún wa lẹ́nu. Ọ̀pẹ, tálẹ́gà ń pè. Ṣebí wọn náà mọ tó ń gbẹnu sí. Gbàmùgbàmù jòrò ṣe ń gbà. Ó mọ bó ṣe ń lo ẹnu tọ́lọ́run ọba Elédùmarè fún ẹ. Ọ̀pọ̀ agbẹ́nilá. Ó mọ̀ pé ọ̀rọ̀ àlùfàǹṣá ọ̀rọ̀ kùgbákùgbé ló fi ń sọ. Ọba tó sọ yẹ̀yẹ́ mi. Níjọ́ wo ló ti wá gbọ́nú iṣẹ́ ọlọ́run àbí nínú oníṣẹ́ ọlọ́run tọ́lọ́run ọba rọ pé ọlọ́run ọba ń bínú bó ti ń lo ẹnu rẹ̀ fi sọ̀rọ̀. Ọba alágbára máa rọ̀rọ̀, alẹ́ni má sáré, amúnilámùtọ́, alábàláàánú. Akí ọlọ́run. Àrùn ni bá ní ṣe. Ọba tó fún wa nímú. Alóòkóhùn. Ọba tó fún wa lọ́wọ́. Agbọ́nilágbọ́. Ṣé bẹ́ẹ̀ yín mọ̀ tẹ́ ń fọwọ́ yín ṣe ń bẹ̀ yẹn? Àríkọjá ojú. Ẹ mọ bí tẹ́ ń gbọ́wọ́ yín gbà. Amákọ̀gákọ̀gá. Akí ọlọ́run ọba. Apanitúni. Ọba tó fún wa lẹ́sẹ̀. Ibi tí rábátá. Bí gbogbo wa la mọ bí a ń fẹsẹ̀ wá rìn. Òkè tó ká. Ọmọ bí tó ń fẹsẹ̀ rẹ̀ rìn dé o. Tó fẹ́ràn ti bí òkè. Látijọ́ tó ti wá fi ń rìn ìjó gbọ́ pé ọlọ́run ọba pè é lórí agorí pé bó tó ń rìn lọ́yàn wo ò nífẹ̀ẹ́ sí. Òpìrìkítà àti ìfẹ́jọ́ ìkúùdà ọba àlẹ́ ibà ọba agbanilágbàtọ̀ àwòrìláwòtọ̀ akẹ́niláṣẹ́tọ̀ àìkẹ́niláyẹ̀tọ̀. Bẹ́ẹ̀ ojoojúmọ́ bó o mọ bí tó ń fẹsẹ̀ rẹ̀ rìn lọ. Ìmọ́lẹ̀ tójú mọ́lẹ̀ lọ. Ṣọlọ́run ọba kọ̀ǹpléènì rí. Ará àbàtà ríbitì o, òkè tó jókè lọ, òkè tó kárí láyà, ọba tó jọba lọ, tó fẹ́ràn ti bí òkè, olówó ń pè. Lájìgbà tó o ti dáyé owó náà mọ iye ọdún tó dà báyìí mélòó ló ti fẹsẹ̀ rẹ̀ rìn lọlé Olúwa. Òpìrìkítà àti ìfẹ́jọ́ ìkúùdà ọba àlẹ́ ibà ọba agbanilágbàtọ̀. Mélòó ló ti fẹsẹ̀ rẹ̀ rìn lọlé Olúwa lọ jọ́sìn fún ọlọ́run ọba Elédùmarè. Ìdáyẹyẹ ọba fúnni mẹ́tìlẹ̀kùn ìmọ́lẹ̀ tójú mọ́lẹ̀. Alágbára máa rọ̀rọ̀, alẹ́ni má sáré, amúnilámùtọ́, alábàláàánú, akúnimáròjú, aránibániṣe, akọ́nilákọ̀ọ́gbọ́n, alóòkóhùntọ́. Akí ọlọ́run ọba. Afẹ́nigbéniró, àríkọ́, agbọ́kọjá etí, amákọ̀gákọ̀gá, ọba tó ga tí òpin, apanitúnìjí, agbọ́kọjá ògbó. Ibi tí rábátá o, ará àbàtà ríbitì o, òkè tó jókè lọ, òkè. Àwọn tí wọ́n wá rí láláàánú àti olóore rẹ̀. Olówó ń pè, ọlọ́rọ̀ ń pè. Tí wọ́n fún ọ ní gbogbo nǹkan. Jẹjẹrẹ, ọ̀gbàmùgbàmù jòrò. Ìwọ ò rí bó ṣe ń fi kùgbákùgbé ọ̀rọ̀ ránṣẹ́ sí ẹni. Ọ̀pọ̀ agbanilágbàtọ̀. Ọlọ́run ọba tó fún èèyàn ní gbogbo nǹkan láyé tí ò tiẹ̀ rí tiẹ̀ rò. Ẹ̀mí dayẹyẹ, ọba fúnni mẹ́tìlẹ̀kùn ìmọ́lẹ̀ tójú mọ́lẹ̀. Ọlọ́run ọba ṣoore fún wa. Rábátá o. Kò ròyìn fún ẹ̀dá ọlọ́run kankan. Jókè lọ. Àmọ́ oore tá a rí yìí ni ó máa ròyìn ara rẹ̀ lára àwa tọ́lọ́run ọba ṣe fún. Ọlọ́run. Àwa tẹ́ ẹ̀ rí yìí lá máa ròyìn oore tọ́lọ́run ọba ṣe fún wa. Báwo jòrò ṣe. Kò ṣàwa ló yẹ ká máa ròyìn oore tá a ṣe fún lágbájá. Ọ̀pọ̀ agbanilágbàtọ̀. Kì í ṣàwa ló yẹ ká máa ròyìn oore tá a ṣe fún tàmẹ̀dò. Láyẹ̀tọ̀, ọba tó sọ yẹ̀yẹ́ ìpín dayẹyẹ, ọba fúnni mẹ́tìlẹ̀kùn ìmọ́lẹ̀ tójú mọ́lẹ̀. Bẹ́ẹ̀ ń bá ra mọ́tò fẹ́ni tí ò ní mọ́tò rí. Amúnilámùtọ́. Bẹ́ẹ̀ ń bá sọ fẹ́ da ọlọ́run kankan. Ìmáròjú, aránibániṣe. Mo mọ̀ pé òun yóò sọ fún ẹ̀dá ọlọ́run pé ọlọ́run ló ṣe àti Kolawole Ajala. Kùtọ́, agbọ́nilágbọ̀yé. Àmọ́ ń gbà tí ì tí ì tó ra mọ́tò fún èèyàn. Kọjá ojú, agbọ́kọjá etí, amákọ̀gákọ̀gá, ọba tó ga tí òpin, apanitúnìjí, agbọ́kọjá ògbó. Ibi tí rábátá o, ará àbàtà ríbitì o. Aláàánú ìwọ yóò ṣoore tí ó sì ní lọ́kàn pé bí ò bá ń ṣàwá. Ibi òkè, olówó ń pè. Ìwọ aláàánú yé máa ṣe ìrànwọ́ tí ó wàá jókòó tì àbí tó lóṣò tì í. Mo ṣe ń gbẹ́mọ̀, òpìrìkítà àti ìfẹ́jọ́. Ọlọ́run ọba ìṣọba bẹ́ẹ̀. Agbanilágbàtọ̀, àwòrìláwòtọ̀, akẹ́niláṣẹ́tọ̀, àìkẹ́niláyẹ̀tọ̀, ọba tó sọ yẹ̀yẹ́ ìpín dayẹyẹ. Ẹ jẹ́ ká máa fi eléyìí kí gbogbo wa káàbọ̀ sórí ètò wa ètò yín o. Àrí ibi tí rábátá o, ará àbàtà ríbitì o. Báwo láyé ṣe rí ń gbà àtìyín lóko ètò náà? Lọ, tó fẹ́ràn ti bí òkè, olówó ń pè, ọlọ́rọ̀ ń pè, tálẹ́gà ń pè.
lẹ́nìkan ti di lẹ́nìkan. Ẹ káàbọ̀ sórí ètò náà Kolawole Ajala ló kọ tèmi. Lẹ́nìkan ti máa dìbò. Èmi lọ́mọ lọ́wọ́ òdúró, èmi lọ́mọ àjírí, èmi lọ́mọ àjíwò. Rere owó náà lẹ́nu ní ṣe ló sì fi ń bí ṣe. Ará òwò kì í rọrọ àwí ìmẹ́nu kúrò ní tiwa lówù. Èmi a máa ní tèmi di méjì lówù tẹ́ ẹ bá dórílẹ̀ òwú ẹ bèrè wo ilé baba ńlá baba mi nílé abẹ́sẹ̀ tẹ́ ẹ bá dé òwú tó toró lábẹ́ òkúta ilé olúṣòmí ilé baba tó bí lọ́mọ. Sàbí àlùfàbù àjíṣà. Ẹ mọ̀ pa òní nílé baba ká mà ní tìyá. Aláwòrán lóyún kúrò lórí ọ̀. Èmi lára ọba ọba mòdé ọmọ tagbáta ọmọ kúrọ́wá ọmọ lẹ̀kọ́lẹ̀rù lọ́ba ọmọ kíbò májà kọ́mọdé ọba má pẹ̀yọ. Wá aláwòrán lóyún kúrò lọ. Àwọn baba ńlá ti wá lọ lámọ láyà tó rojọ́ ẹnu wọn tó jàre tán nígbà tọmọ ń gbowó níṣe nìyá ẹ̀ ń gbà ṣe kọ́mọ ọba má jà kọ́mọdé ọba má pẹ̀yọ o. Ká lè jọ máa péjú bọ̀ kúrò wá ní gbogbo ìgbà lọ́ba. Padà sábúrú kò nílé wa bá, àpadà sábúrú kò nílé mi bá. Mo kí alága àtolùdarí iléeṣẹ́ tá a wà yìí. Àpadà sáyidà. Bá mi Bọ́ládé Òkìkí Ọlá Emmanuel. Ayé mi sọ wá o. Bàbá lolóòtú àgbà fẹ́tò yìí. Àbòrò máa ń ṣàdúrà. Mo kí ọ̀gá mi torí àwọn ọlọ́jọ́ kí n mọ̀ pé ní lọ́jọ́ òbí bàbá. Ó kárí ayé bẹ́ẹ̀ ni ò lè wùwà. Ó ká Ọ̀gá mi Yẹmí Àjàrà. ọmọ ẹ̀dá lọ́rùn. Èèyàn bá Àwọn ọ̀nà gbèsè alẹ́ tí pé ọjọ́ ìní làyájọ́ ọjọ́ tá a bí bá mi Bọ́ládé Òkìkí Ọlá Emmanuel sáyé o. ayé fẹ́ sọ wá o. Bàbá ẹ pẹ́ bébè mọ́pẹ́ tí ń pẹ́ o. Àlùfàbò. Ẹ ní pẹ̀pẹ́ òṣì bẹ́ẹ̀ ẹ ní pẹ̀pẹ́ ẹ̀yà. Ẹ fọwọ́ páwọ́ ẹ sì fèrègì jóbi. Mo kí àwọn ọ̀gá mi lábẹ́ òkúta lọ́hùn-ún. Alhaj IW Chief Moruf Adégbóyèga ọmọ ọ̀dọ̀ àgbà tí ń gbénu rédíò owó yànmùyànmù. Ayíjí Ara bàbá àròyìn fún gbogbo orílẹ̀ ègbórè bọ́ba fẹ́rẹ̀ ìlú Ẹ̀gbá. ẹgbẹ̀rún mọ̀ pẹ́gbẹ̀bà. Mo kí ọ̀gá mi Olúwaṣínà Ayọ̀mí Àmọ́dù àgbà ọ̀rọ̀ tí ó gbàmù lórí afẹ́fẹ́ o. Yọ̀tà pẹ̀lú èdè wọn. Ẹ̀yin kan báwo láyé ṣe rí ńgbà tí mo kí yín dáadáa. Tèmi Tọ́pẹ́ Ọpẹ́ Olúwa mo kí ọ tayọ̀tayọ̀. Pa àtúnjọ wọnú 2023 ní. Kọ́tà mi kọ́tà dúkìá ẹ̀rù. Ọpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè. Èdè òkú kọ́tà mi rẹ̀. Násírù Táíwò mo kí ọ dáadáa. A kú ọdún a kú ìyèdún á ṣọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé o. Bàbò ìgbà Ẹ̀yin olólùfẹ́ wa à ń kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí i. bọ̀ tàbí tí ọ̀tá bá rí. Àyá àná ní January 2nd 2021 làyájọ́ ọjọ́ tá a bẹ̀rẹ̀ ètò nílé iṣẹ́ yìí Káyọ̀ sọ̀kọ̀ ọ̀ma. ní timbol 107.7fm. Ìrìn àjò ọ̀hún náà ti gùn díẹ̀. Aláwùrà tó ní náírà ló lówó, aláwùrà tó ní náírà fún mi lówó kìkì òsì. Mọ́nà mi dọ̀dọ̀ ọ̀tá aláwùrà tó ní màálù ní rọ̀jò. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ wò agbálejò wá fún yín lọ́jọ́ tòní ẹ ó gbádùn màmá obìnrin lẹ́ńtà gbé wá fún yín ẹ gbádùn màmá dáadáa. Màmá wa sílẹ̀ ẹ wọ̀nà ẹni kò wọ màmá wa. Ẹjọ́ tọ́lọ́hún bá dá ta ló máa tún dá, ẹjọ́ tọ́lọ́hún bá dá alátúndá. Ṣebí bó sáré tó ló bá, kóòtù àpìlì wo ló pọ̀ lọ́hùn sí ìdèwé dàgbà nínú onílàákàyè. Bóòrù ọ̀báyọ̀ mọ́ ta ló máa tún ṣe. Sátí àlùfàbò. Ọmọ aráyé ò fẹ́ ká rọ́wọ́ mú. Ọmọ aráyé ò fẹ́ ká ráyé wá. Kálálùfà ó jèrè. Ẹ̀wù àwọ̀kù náà ni wọ́n fẹ́ kàwọ̀. Gbàgbé fẹ́ sàròdè. Káyéfì ni ń jẹ. Sátí àlùfàbò. Olúwa ló fẹ́ yí ìsọ̀ka. Ẹ ṣáà ní wá gbá mi ètò báyìí Tèmi Tọ́pẹ́ Ọpẹ́ Olúwa. Olúwa ló fi rí ẹwà máa bùkọ́, kí ni wọ́n tó adé tó tó dádé. Kì í ṣe fáàrí ewu làgbà, Olúwa ló fi mi máa yí sànù. David ìgbẹ́mi tún kúrò ń bè báyìí ká gbé mi lọ bọ̀ ní. Àlùfàbò. Onílé pọ́n wálé, ara pọ̀lé, onílé pọ́n wálé, anílárí, kálejò pọ́n wálé kò ní mọ̀ sí. Èèyàn pọ́n wálé kò ní ọjà, àbùkù ọ̀kìlọ̀ rẹ̀,
ọmọ èèyàn ẹni bá kàn wá lé làwọn máa pọ́n lé. Iwájú tí ń lọ bẹ́ẹ̀ sì pọ́n wálé kì í ṣèjà ìwọ náà jẹ́ nǹkan àpọ́nlé lára. Sàtì àlùfàbò orúkọ tó burú láyé. David jẹ́ àgbé màmá wọlé Fún olórí àwa sàtì àlùfàbò àjíṣàánú. David jẹ́ kí màmá kí àwọn aráalé o mọ́mí ẹ̀ wá ẹ bá káwọn aráalé. Ẹ káàsán gbogbo ẹ̀yin aráalé. Màmá ẹ bá dákọ̀ yín lẹ́kùnrẹ́rẹ́. Orúkọ mi ni ìyá àfin Adégòkè. Ó kọ màmá lẹ ti gbọ́ wẹ́rẹ́ yẹn. Màmá ibo la gbé bí yín àti pé ibo la gbé yín sí gbọ̀ngàn. Ìlú Èrúwà lọ́yọ̀ state láti bí mi. Ìlú Èrúwà ní Ọ̀yọ́ state. Màmá ẹ ti tó ọmọ ọdún mélòó báyìí tá a bá níyàwó? Mo ti lé ní 70 years. Màmá Ọlọ́run ó jẹ́ kẹ́ ẹ túnbọ̀ pẹ́. Àmín Jésù. Ẹ ní pẹ̀pẹ́ ẹ̀yà. Àmín Jésù. Ẹ fọwọ́ páwú báyìí ẹ tún fèrègì jóbi. Àmín Jésù. Kó tó di pé àwọn inú ètò mo kí bàbá tá a gbé wá ń jẹjọ bàbá Tìjání Alówónlé àkíwọn dáadáa àkíwọn sílé wò. Màmá abíyín sí ìlú Èrúwà. Bẹ́ẹ̀ni. Ẹ ti tó ọmọ ọdún 70 báyìí. Ọlọ́run ó jẹ́ kẹ́ ẹ túnbọ̀ dàgbà kẹ́ ẹ gbó. Àmín Jésù. Màmá ẹ jẹ́ láǹfààní àti lọ léèwé. Mo lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ìlú Èrúwà. Ní ìlú Èrúwà. Bẹ́ẹ̀ni LA School Primary School. LA School Primary School. Màmá ìwé mélòó lẹ kà? Ìwé 6 ni mo kà. Ìwé 6 àgbáni. Bẹ́ẹ̀ni. Dédé ND ní ọ̀tẹ̀ yìí kọ́ nìyẹn. Màmá ẹ jẹ́ láǹfààní àti fi ìwé yìí ṣiṣẹ́ ṣe. Mi ì fi ṣiṣẹ́ ṣe. Ẹ fi ṣiṣẹ́ ṣe. Bẹ́ẹ̀ni. Ìjẹ́ láǹfààní àti kọ́ṣẹ́ ọwọ́ kan. Mo bá bróda mi wá sí ìlú Èkó ní 1971. Ní 1971. Bẹ́ẹ̀ni. Ẹ bá ẹ̀gbọ́n yín wá sí ìlú Èkó. Bẹ́ẹ̀ni. Kí lẹ wá ń ṣe ńgbà náà lọ? Nígbà tó mú mi dé ìlú Èkó mo ní mo fẹ́ kọ́ṣẹ́ télọ̀. Iṣẹ́ télọ̀. Bẹ́ẹ̀ni. Ìjẹ́ láǹfààní àti kọ́ṣẹ́ télọ̀ yìí. Mo kọ́ṣẹ́ télọ̀ yẹn. Àmọ́ ẹ̀yin télọ̀ ẹ súnmọ́ bí o àìkan lára àwọn ọ̀gá aṣẹ́ la gbé wá bá yín lálejò lọ́jọ́ tòní tí ó sì dá mi lójú pé ẹ tún kọ́ ẹ̀kọ́ kan fún eléyìí tẹ́ ẹ ti mọ̀ tẹ́lẹ̀ lórí ètò lọ́jọ́ tòní. Màmá ìjẹ́ iṣẹ́ télọ̀ yìí sóhun lẹ fi ṣiṣẹ́ ṣe títí tẹ́ ẹ fi dàgbà àbí bò ni? Òun kọ́ ni mo fi ṣiṣẹ́ ṣe títí mo fi dàgbà. Ẹ ṣàtúnwò eléyìí tẹ́ ẹ ṣe nígbà tí ẹ ń dàgbà bọ̀. Mo jẹ́ àwọn ẹni tó mú yẹ̀pẹ̀ gráfù stand granite. Ẹ jẹ́ bí abúlé ṣòwò ní kápẹ́. Bẹ́ẹ̀ni. Ilẹ̀ àgbẹ̀ yìí o àbí. Àmín Jésù. Màmá ẹ sì ń ṣiṣẹ́ abúlé ṣòwò náà. Mi ì ṣe é mọ́ ṣùgbọ́n tó bá pè mí fún. Màmá mo ń gbọ́rọ̀ yín. Tó bá pè mí fún ọmọ mi tí mo wà lọ́dọ̀ yìí mo lè pè pé kó lọ kí n dẹ̀ kó onímọ́tò wípé onímọ́tò mo níṣẹ́ ń bí báyìí ẹ wá já síbí nítorí àti wọ sípà mi lágbára àti mú sípà mọ́. Màmá tí ń gbà tí ẹ̀ ń kọ́ṣẹ́ télọ̀ yẹn ẹ ṣáà wo àwọn nǹkan tó dúró nígbà náà lọ́hùn. Nígbà tí mò ń kọ́ṣẹ́ télọ̀ yẹn à ń gbé ní Onípàánù ní Ṣómólú. Mo wá ń kọ́ṣẹ́ télọ̀ ní Mushin níbi Òdúsàmì. Níbi Òdúsàmì náà lẹ́kọ̀ọ́. Ní Mushin. Àwa ń gbé lónípàánù òun fẹsẹ̀ rìn wá láti Onípàánù ẹ̀ wá àkọ́ṣẹ́ télọ̀ ní. Màmá Onípàánù ti bo. Onípàánù ti Ṣómólú ni. Ní Ṣómólú lọ́hùn nítorí Onípàánù kan ń bẹ lọ́tà ń bẹ yìí. Rárá Onípàánù ti Ṣómólú lọ́hùn ni mò ń gbé. Mo wá ń kọ́ṣẹ́ télọ̀ ní Mushin ní Òdúsàmì ọkùnrin lọ̀gá mi. Ṣùgbọ́n ọ̀gá wa yẹn ó jẹ́ èèyàn kan tó jẹ́ pé ẹni tí kò bá sùn kò ní jẹ́ kó wo aṣọ gígé.
ẹni tí ò bá máa bá sùn obìnrin ni àwa tá à ń kọ́ṣẹ́ lọ́dọ̀ ẹ̀ ẹni tí ò bá sùn kò ní jẹ́ kó waṣọ gígé tí ò bá ti bá a lájọṣepọ̀. A ti gáṣọ lẹ̀ fún mi lórí maṣíìnì báyìí tó yẹ pé aṣọ ni màá rán látàárọ̀ títí dalẹ́ kò jẹ́ kí n wo aṣọ gígé so mi ìmọ̀ṣẹ́ yẹn dáadáa ọlá pé kò jẹ́ kẹ́ ẹ fojú sí bọ́n ti ń gáṣọ. sí bí wọ́n ti ń gé àwọn tó bá ti filọ̀ tó bá ti gbà fún ló máa dúró tì tó bá ń géṣọ. ìgbà tó pè mí pé òun fẹ́ kájọ máa jáde mo ní wọ́n ní kí n wá àkọ́ṣẹ́ ni wọn ò ní kẹ́ máa mú mi jáde. mo ṣáà wà lọ́dọ̀ ẹ̀ gẹ́gẹ́ bí ọmọdé ń gbà náà lọ́hùn. bẹ́ẹ̀ ni mo ṣáà wà lọ́dọ̀ ẹ̀ títí ìgbà tó yá ó ní kí n wá ṣe freedom. láì tí ì mọṣẹ́. wọ́n dẹ̀ ra maṣíìnì fún mi. màmá ẹ̀yin ò sọ fáwọn èèyàn yín bẹ́ẹ̀ tí ìmọ̀ṣẹ́ náà gbà náà lọ́hùn. mo sọ bẹ́ẹ̀ mo ní pé kò jẹ́ kí n wọ aṣọ gígé ṣùgbọ́n mi lè sọ fún wọn pé ó sọ pé òun fẹ́ máa gbé mi jáde ni ìbẹ̀rù ò jẹ́ kí n lè sọ fún àwọn ẹ̀gbọ́n mi tó mú mi wá sẹ́kọ̀ọ́ ìbẹ̀rù ò jẹ́ n lè sọ fún wọn gbà yẹn. ẹ̀yin lọ́gàálọ́gàá ṣe ń gbọ́ o ṣé ó sì wà bẹ́ẹ̀ àbí ẹ ti tún yíwà padà ṣé ń gbà tẹ yíwà padà yìí ṣé dáadáa lẹ yíwà padà sí àbí orí ẹ̀ náà lẹ ṣì wà ẹ má jẹ́ kílè yìí jẹ́ ara nǹkan tí yóò máa lé àwọn ọmọ ẹ̀kọ́ṣẹ́ sá lọ́dọ̀ yín ẹ má jẹ́ kó jẹ́ ní tí wọ́n pé àwọn ọmọọṣẹ́ ò ní lè ní àfọkàntán lára ẹ̀yin ọ̀gá. Màmá ẹ wá ṣe freedom gbà náà lọ́hùn. mo ṣe freedom láì tí ì mọ aṣọ gé. láì tí ì mọ aṣọ gé mo ń gé díẹ̀díẹ̀ bí kí n gé ro àti bùbá bí kí n gé agbádá mo ń ṣe díẹ̀díẹ̀ mo ṣáà ṣe freedom gbà yẹn mo ṣe freedom ẹni tí mo wá ń fẹ́ ó tún wá mú mi lọ sí ọ̀dọ̀ ẹni tó ń ránṣọ kan lẹ́kọ̀ọ́. ṣé ẹ̀gbọ́n yín ti mọ̀ pé ń fẹ́ èèyàn kan gbà náà lọ́hùn. ó ti mọ̀ ó wá sọ́dọ̀ àwọn òbí mi tó farahàn òun kọ́ ni mò ń fẹ́ tẹ́lẹ̀ ọ̀tọ̀ lẹni tí mò ń fẹ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn tó jẹ́ bíi fámìlì wa tá à ń gbé lọ́dọ̀ ẹ̀ wọ́n ní kí n fẹ́ ilé ìpè àgbàlagbà ni á tọ́jú mi pé àwọn oníṣòkòtò tínítíní tá à ń tẹ̀lé kì í wọ́n lè má tẹ̀jú wa ń gbà yẹn ìyẹn ló wá yọjú pé òun lòun fẹ́ mi o ó dẹ̀ mú mi lọ síbì kan lẹ́kọ̀ọ́ pé kí n máa tún lọ fi ojú ṣiṣẹ́ yẹn. Màmá ṣé àwọn oníṣòkòtò tínrín yìí ṣé wọ́n ti wà tipẹ́tipẹ́ àbí. wọ́n ti wà tipẹ́tipẹ́. ṣé wọ́n ṣe ń wọ ṣòkòtò tínrín yẹn ìyẹn wọ́n jẹ́ pé wọn ò síríọ̀sì ni àbí kí ni ká pè yẹn. pé àgbàlagbà ni kì í ṣàfẹ́ pé àgbàlagbà yẹn jẹ́ ọ̀rẹ́ tiwọn. mo ní mo ti lẹ́ni tí mò ń fẹ́ tẹ́lẹ̀ wọ́n ní kí n fá àgbàlagbà yìí pé ó máa tọ́jú mi. Màmá ṣé ẹni tẹ́ ń fẹ́ tẹ́lẹ̀ yẹn ṣó oníṣòkòtò tínrín lòun ni. nítorí pé àwọn young boy wọ́n má pọ̀ ló ní ṣòkòtò tínítíní gbà yẹn. Màmá àwọn young boy ti serious láti ọjọ́ tó ti pẹ́ mo mọ̀ yẹn dáadáa ṣé àwọn tó wà ń gbà náà lọ́hùn ṣé bí àwọn tí ìsinyìí náà ṣe rí náà làwọn tó ń ṣe. àwọn tó serious wà àwọn tí ò serious wà. wọ́n jẹ́ oníṣòkòtò tínrín. wọ́n jẹ́ oníṣòkòtò tínrín. Màmá ẹ máa bá ọ̀rọ̀ bọ̀ ẹ ṣàfẹ́ bàbá. mo fẹ́ bàbá yẹn nígbà kò wù mí láti fẹ́ ṣùgbọ́n ọgbọ́n àgbàlagbà ló fi mú mi ńgbà yẹn ọjọ́ tó máa mú mi náà ní kí n wá sílé òun pé ara òun ò yá kí n wá àbò ṣe àgbóbà n bá dẹ̀ kó n bí iṣẹ́ mo lọ nígbà tí màá débẹ̀ mo bá gbé àgbóbà kaná mo bọ́ yúnífọ̀mù mi sókè mo wá lọ bá ṣe àgbóbà ní. ìyẹn yúnífọ̀mù télọ̀. mo lọ bá ṣe àgbóbà kí n tó dé wọ́n ti òun àtọ̀rẹ́ ẹ̀ ni wọ́n ń wo amóhùnmáwòrán wọ́n ti mú yúnífọ̀mù mi pamọ́ wọ́n ti kó bàtà mi tí mo bọ̀ débẹ̀ pamọ́ èmi ò tiẹ̀ ṣàkíyèsí pé wọ́n ti mú yúnífọ̀mù lókè nígbà tí mo ṣàṣàgbó tán mo ní mo ti ń lọ ilé o kí n tó fẹsẹ̀ nìdé onípàànù ọ̀nà ilé iwájú o ní bá wá yúnífọ̀mù ti ṣé tó wẹ̀ tí mo wá rò mọ́ra ni mo fẹ́ máa gbé lọ ilé ni. Màmá ẹ̀yin náà bọ́ṣọ lẹ̀ ẹ̀rọ tó wẹ̀ lè mọ́ra. mo ró tó wẹ̀ ni mo ra tí ń gbà tí mo lọ dáná ní láti lè dáná. pé tí n bá dẹ̀ lọ padà ń kọ́ màá wọ yúnífọ̀mù mi padà mi ìbá rí yúnífọ̀mù mọ́ wọ́n sá mú pamọ́ ẹ fún mi yúnífọ̀mù mò ń lọ títí. ìyẹn bàbá àgbàlagbà náà àbí. ó dàgbà jù mí lọ. ṣé bàbá yìí náà lè fẹ́ sílé. òun náà ni mo fẹ́. tẹ ṣàbíamọ fún. bẹ́ẹ̀ ni mo ṣàjókòó ìjọ yẹn títí mi ò rí yúnífọ̀mù mo ṣàjókòó lórí iṣẹ́ ìjọ yẹn ló ṣàbá mi sùn ìjọ yẹn ló gbàgbá lé mi. ìjọ yẹn náà sọ yín dobìnrin. bẹ́ẹ̀ ni. náà sọ yín dobìnrin. Màmá báwo wá ní ìrìn àjò láti gbà náà lọ́hùn-ún. mo fẹ́ nígbà tí mo dẹ̀ fẹ́ àjìjọ wà. wọ́n ṣe ní ṣùlọ́kà àbí wọ́n ti ṣe yẹn. ó wá sí ilé wa ó wá farahàn nítorí ìjọ tó ti bá mi sùn yẹn ọjọ́ yẹn ni mo ti lóyún. ìjọ tẹ̀ ti jọ lájọṣepọ̀. ìgbà tó ṣùgbọ́n àparí mi ò rí mẹ́sìsì mọ́ báyà.
rí mẹ́sìsì mi o kí la fẹ́ ṣe sí o ló bá ní kí n má wọrí òun ní dókítà tó máa mú mi lọ sọ́dọ̀ ẹ̀ ó bá wà báyàwó brọ́dà mi pé kó jọ ọmọ jẹ òun níyà o ìyá ọkọ ẹ ti lóyún fóun o oyún yìí nǹkan kò dẹ̀ gbọ́dọ̀ ṣe o pé òun á tọ́jú mi o. ẹ̀yin màmá láti ìgbà náà lẹ ti di lọ́kọ láya. bẹ́ẹ̀ni. ṣé bàbá náà ṣì wà láyé bí a ṣe sọ̀rọ̀ yìí. ó ti kú tó lágbàlagbà ni. ọlọ́run ó foríjì wọ́n. àmín o Jésù. gbogbo ọmọ tán fi ilé àtọmọ ọmọ lágbára ọlọ́run ó dúró ti gbogbo. àmín Jésù. ọlọ́run ó dúró tẹ̀yìn náà o. àmín Jésù. ní kú kíákíá. àmín Jésù. ní sáré lọ bá wọn. àmín Jésù. màmá ẹ bẹ̀rẹ̀ sí ní ṣàbíamọ. báwo ni ìrìn àjò ńgbà tẹ bẹ̀rẹ̀ sí ní bímọ tó fi wá yàtọ̀ sí ìgbà tẹ wà lọ́dọ̀? nígbà tí mo bẹ̀rẹ̀ sí bímọ fún ìyàwó tó èmi tẹ̀lé. wọ́n ti níyàwó tẹ́lẹ̀. ó ti níyàwó tẹ́lẹ̀. ǹjẹ́ ẹ mọ̀? èmi ò mọ̀ kó níyàwó tẹ́lẹ̀. nígbà tẹ wá mọ̀ nǹkan màmá. nígbà tí mo wá ìyàwó yẹn ló tiẹ̀ mú wá jọ freedom mi ló mú wá. ìyàwó bá bẹ̀rẹ̀ sí ké pé ó ti sọ pé ìyàwó bẹ̀rẹ̀ sí ní ké. òun ò ní ìfẹ́ lòmí lòun mọ́ pé báwo ló ṣe tún fẹ́ ọmọ kékeré yìí lé òun wọ́n ṣàwàásù fún níjọ́ yẹn títí pé kó má bínú nǹkan kan. nígbà àjìjọ ń gbé ni nígbà tá a wá jọ ń gbé yẹn títí ìgbà tó yá a bẹ̀rẹ̀ sí jẹ̀mí àti kejì nìyẹn. ìjà bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀. a bẹ̀rẹ̀ sí jà ìjà bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀. ìgbà tí ìjà bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ èmi mo ní kó jẹ́ kí n máa padà lọ sí ilé wa pé mi ì fẹ́ wàhálà. mo ti ní mi ò fàgbàlagbà tẹ́lẹ̀ mo ti lọ́kọ tí mò ń fẹ́ tẹ́lẹ̀ kó tó di pé wọ́n ní kí n fẹ́ wọ́n ṣáàdá sí nǹkan kan nígbà tí mo wá lóyún ẹ̀kejì ìyẹn ọmọ mi tí mo wà lọ́dún ẹ̀ ń bí báyìí tí mo lóyún ẹ̀kejì yẹn láńlọ́ọ̀dù wá sọ wípé òun fẹ́ tún lè ṣe àjọrìn là ń gbé ní Mushin. màmá ṣé ìyá tẹ ẹ bá lẹ́yìn àwọn ò tí ì bímọ ńgbà náà lọ́hùn. ó ti bímọ ọmọ kejì ló gbé dání. ṣé bọ́ bàbá ní ọmọ ń jà wọ́n yà bíbò ní ọ̀rọ̀ rẹ̀ ìyàwó tó kọ́ fẹ́ ó ní ìdádúró títí tí ò rọmọ bí. ká ní bàbá yìí ò tètè bímọ. kò tètè bímọ ó dẹ̀ ti dàgbà kò ń ṣe kékeré ló fi jù mí lọ ó ti dàgbà. màmá nígbà tí àwọn ọmọ wa ń dàgbà tó bẹ̀rẹ̀ sí ní lọ léèwé ìjẹ́ àrí àkókò kan tán ní ẹ̀yin ọmọ ẹ pa àwọn òbí yín wá lé ẹ wá kán pé wọ́n wá sílé ìwé ìjẹ́ àrí àkókò kan tẹ́ tẹ̀lé wọn rí àbí bàbá lẹ̀ máa ń dáadáa pé wò bàbá ìwọ ni kó lọ yanjú ẹ̀ o. àjìjọ ń lọ ni èmi lè lọ òun lè lọ. ṣé kò sì dí iṣẹ́ tẹ̀ ń ṣe ìgbà náà lọ́wọ́? kò dí iṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́. lẹ́yìn ìgbà tẹ́ bẹ̀rẹ̀ sí ní bímọ lẹ wá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ àmúyẹ̀pẹ̀ àǹtayẹ̀pẹ̀. bẹ́ẹ̀ni. báwo wá ní iṣẹ́ òun màmá? iṣẹ́ òun dá o ó máa tán ṣẹ́ ni. ó máa ń tán ìṣẹ́. bí ìgbà tẹ ewó ni nígbà tẹ bá lérò pé ẹ fẹ́ ríṣẹ́ gbà tí wọ́n kọ̀ pé pé màmá lágbájá ẹ wá mi báyìí a ní ìdí fílì a ní ìdí yẹ̀pẹ̀ a ní ìdí òkúta á dàbí pé ewó ni ọlọ́run ṣèyanu nípa ẹ̀. ọlọ́run ṣèyanu. bẹ́ẹ̀ni. a sì ń rọ́wọ́ mú lọ sẹ́nu ńgbà náà lọ́hùn. bẹ́ẹ̀ni. màmá àdójúkọ kan àbí méjì yóò wà lẹ́nu iṣẹ́ kò síṣẹ́ tí ò sí o ẹja wà àdójúkọ kan àbí méjì nínú iṣẹ́ yẹn. àdójúkọ nínú iṣẹ́ supply ó ti ẹ̀ pọ̀ gan torí àwọn kan ò lọ lọ́hùn tògùn ni wọ́n ń ṣe. tògùn ni tó jẹ́ pé tí n bá dé sẹ́ẹ̀tì kan nísìsiyìí tí wọ́n bá ti já yẹ̀pẹ̀ síbẹ̀ tí wọ́n ní kí n mú yẹ̀pẹ̀ wá màá ní rárá. tẹ́ bá ti dé sáìtì kan. tí mo bá yẹ̀pẹ̀ ń bẹ̀ tó bá ní ẹjọ́ ẹ̀ fún wa yẹ̀pẹ̀ sí sáìtì yìí o máa lẹ́nu tó ń ṣe tẹ́lẹ̀ ńkọ́. ipò ẹni tó ń ṣe tẹ́lẹ̀ ńkọ́. kí ló dé tẹ gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀. kí ló dé tó gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀. àfi tí wọ́n bá ní bíríkìlà ló ń bá wọn ṣe tẹ́lẹ̀ àwọn ṣe wá yẹn tó máa bá wọn mu ni àdójúkọ pọ̀ níbi iṣẹ́ yẹn. màmá tí ká ní pé mò ń ṣerú iṣẹ́ tẹ̀ ń sọ yẹn sìn tí mo wá dé sáìtì kan tí mo ti bá yẹ̀pẹ̀ ń bẹ̀ tèmi náà wá fẹ́ já yẹ̀pẹ̀ tí mi ò béèrè kí ló lè ṣẹlẹ̀. wàhálà wọn pọ̀ tògùn làwọn tó jọ̀gà wá ń ṣe tògùn ni. ṣé ó ti yàtọ̀ báyìí àbí ó ṣì wà bẹ́ẹ̀? mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run ṣe tèmi ọmọ ọlọ́run fún mi àwọn tó ń ṣògùn náà ọlọ́run ṣe tiwọn fún wọn. ṣe òun náà ní kẹ́yìn máa lọ ilé ìjọsìn tẹ́ ẹ̀ ní rárá wọn ní kẹ́ ẹ lọ mọ́sálásí ẹ̀ nílò wọn ní kẹ́ ẹ tún súnmọ́ àwọn bàbá ẹ ní rárá ó dà ẹ má lọ lọ́hùn kẹ́ ẹ tún má ní eléyìí tó yẹ kẹ́ ẹ ní. màmá ṣé àpọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́jọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ǹjẹ́ ìkọ̀kan tún wà nínú wọn tó sì kù lókè èèpẹ̀ lọ́jọ́ tòní? àwọn sì wà rẹpẹtẹ. tó sì ń ṣiṣẹ́ náà. bẹ́ẹ̀ni tí ò sì sí wàhálà. tí ò sì sí wàhálà. màmá adójú kan so lẹ́sọ ẹjẹ́ tún wò mí ìwé mi ìbá tún wà. nípa ọ̀rọ̀ iṣẹ́ wa yìí yàtọ̀ fún pé èèyàn bá yẹ̀pẹ̀ ní sáìtì àwọn tó jẹ́ ọ̀gá wa pátápátá tí wọ́n kọ́ wa níṣẹ́ yẹn tí a bá lọ múṣẹ́ báyìí tí wọ́n bá sọ wípé ìwọ mọ́tò yìí bó ṣe gbé
ìdísókè yìí ò gbọdọ̀ wálẹ̀ wọ́n láfọ̀ṣẹ́ lọ́wọ́ tí wọ́n ń lò ń gbà yẹn mọ́tò sì ní wálẹ̀ wọ́n gbóná gan-an ìyẹn àwọn tó ń ṣe iṣẹ́ àwọn tó jẹ́ ọ̀gá yẹn tó jẹ́ ọ̀gá màmá kí ló wà fàṣẹ ìlara ni àbí torí wọn ò gbéṣẹ́ fáwọn. bóyá torí owó tá à ń rí nídìí ẹ̀ nítorí bí ìgbà tẹ̀yẹ̀ rówó he ni bí ìgbà tẹ̀ rówó he ni ìwọ tó o lérò pé o lè múṣẹ́ láàárọ̀ ọ̀la báyìí nísìsiyìí tí wọ́n dẹ̀ pé ó yá lọ mú kòròdú 10 wá lọ mú granite wá lọ mú gbogbo ẹ̀ wá tá a bá ṣírò ẹ̀ bó tẹ̀ jẹ́ 500 la rí lórí ẹ̀ kókó ni. àmọ́ àwọn tí ò ní jẹ́ kéèyàn gbádùn díẹ̀ wọ́n wà lẹ̀. àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run ṣe tàwọn ọmọ ọlọ́run ṣe ti àwọn ọmọ ọlọ́run. ìwọ náà gbogbo àyíká ètò bá wà má fi ọlọ́run ọba Elédùmarè sílẹ̀ o òun ló ti gbọ́ yẹn wọ́n ní tán bá ní tí mọ́tò bá gbèdì lókè tán bá ní kò gbọ́dọ̀ wálẹ̀ wọ́n ní kò ní wálẹ̀ sáàmù wo ni wọ́n á fẹ́ jẹ́ ó fi wálẹ̀ ó gbà tó lọ chọ́ọ̀chì àbí kùránì wo àbí kéwò ni wò ó kà tí mọ́tò ó fi wálẹ̀ bóun náà lọlé kéwù yẹn ó dà. Màmá ká wá sọ pé bí ẹ ṣe ń dàgbà bọ̀ tí gbogbo ẹ̀ ń lọ á ti rí àkókò kan tó jẹ́ pé a lè mọ́ rìn kórí ó má mì ìjà rí àkókò kan bóyá ti wùwà kan sí èèyàn kan rí tó wá dùn yín pé kí n ti mọ̀ kí n má wùwà yìí sí lágbájá. àdé àtẹ̀mí ni pé tẹ bá ṣẹ̀ mí màá pè yín máa bí pé ìyá alágbájá ẹ ṣe kínní tó ń dùn mí o ó ń dùn mí o tó bá ní kí n má bínú yóò dẹ̀ sọ pé má bínú èmi ti gbà èmi ti sọ tinú mi ẹ ti sọ tinú yín mi ní fi sínú èmi ò dẹ̀ láìké yẹn purọ́ mọ́ mi nǹkan tí mi ṣe kó ní mo ṣe ó má dùn mí gan mi láìké yẹn purọ́ mọ́ mi tí n bá ṣe nǹkan pé kinní yóò dáa màá bẹ̀ yín pé ẹ má bínú yóò ti tán síbẹ̀ ó dẹ̀ ti tán nínú èmi ṣùgbọ́n kẹ wá purọ́ nǹkan tí mi ṣe yẹn ó má dùn mí gan. irú màmá wọ́n pọ̀ dáadáa tó jẹ́ pé ẹ má parọ́ ǹtàn ṣe mọ́ wọn kódà ẹlòmíì á lórí òun le orí ẹ̀ sì lè lóòótọ́ ẹ má purọ́ mọ́ o màmá èwo ni ó ti wá ṣẹlẹ̀ sí yín rí tó ẹ pé fẹ́ bá rántí yóò fẹ́ lè kórìdé lójú yín. ó pọ̀ rẹpẹtẹ ni ẹja wò ó. ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mi náà rí àrásán ìjíjà kò gbé wa lọ mo dúpẹ́ pé mo tún wà lọ́jọ́ òní pẹ́ni o. Ọlọ́run ti ṣe ohun rere fún mi ibi tí mi lérò pé mo lè dé mo débẹ̀ ọmọ mi kan wà l'Amẹ́ríkà ó kàn ṣàdédé pè mí ní pé òun fẹ́ kí n wá mọ ibi táwọn wà àwọn èèyàn ti ń sọ pé àbí ilẹ̀ Haúsá mo lọ ni àbí bó mo lọ ni pé kí ni mo lọ ṣe nílùú Amẹ́ríkà lọ́hùn. nílùú Amẹ́ríkà mo ní wọ́n lọ́pẹ́yẹmí ọmọ ẹ̀ náà ló mú lọ àwọn ẹ̀gbọ́n ọkọ ẹ̀ ló tòwé ẹ̀ tó fi lọ mo wá dánwò lóun fẹ́ kí n wá mọ ibi táwọn wà lọ́hùn èmi náà dẹ̀ gbéra wọ́n tẹ̀ fún mi níwèé pé kí n máa kà tí màá sọ ní ẹ̀ńbáṣì lọ́dọ̀ òyìnbó tẹ́ ẹ bá fẹ́ lọ ṣe interview. mo sáà lọ sọ́dọ̀ òyìnbó ńgbà mo dọ́dọ̀ òyìnbó kí mi èmi náà kí ó ní ta ni mò ń lọ bá lọ́hùn mo wá kọjú sáwọn tó wà lẹ́yìn mi mo ní kí ni wọ́n wí mi ò gbọ́ òyìnbó ni wà ní no English I'm coming ó dẹ̀ lọ pe ẹnìkan wá ìyẹn ló wà ń gbọ̀rọ̀ ẹnu mi tó ń sọ. ìyẹn ń bi yín léèrè. òyìnbó yẹn ń béèrè question obìnrin yẹn náà sọ fún mi ní Yorùbá ló bá ní. ẹ jáwọ́ àwọn ìbéèrè tó bí yín torí àwọn ẹlòmíì tó ń wò. ọmọ mélòó ni mo bí mo sọ iye ọmọ tí mo bí fún ó lọ́kọ mi ń kọ́ mo ní wọ́n ti rìtáyà ó wà nílé. bàbá ò sì tí ì kú ńgbà náà lọ́hùn. kò tí ì kú ó ní iṣẹ́ kí ni mò ń ṣe mo ní mò ń mú yẹ̀pẹ̀ mò ń mú òkúta tó bá fẹ́ kọ́lé ó pè mí. ẹ sọ fún ìbò bẹ́ẹ̀. ó wá rẹ̀ ni ó ní congratulation mo ní kí ni wọ́n wí wọ́n ló sọ pé mo kú oríire bá mú passport mi abẹ́ tí ni mo kú oríire. wọn sọ fún yín pé ẹ̀ nílẹ̀ mú lọ ní. wọ́n níbi kan ni màá ti gbà pé ìsọlọ ni mo ti máa lọ gbà. ìyẹn túmọ̀ sí kan ti fún yín nìyẹn. ni wọ́n gbogbo yẹn bá ń kí mi lọ ní ìta mo ní ẹ kú oríire torí ọmọ mi ń pè mí ní kò lè sùn mọ́mì mi ṣé wọ́n ti mú yín ṣé wọ́n ti pè mo ní kí ló dé kí ló le tó yẹ mi ò ní padà wá bímọ nítorí òun la débẹ̀ o torí bàtà débẹ̀ mo ní báwo lè roṣe pọ̀ tó yìí kí ni gbogbo yẹn wá ṣe ní gbogbo yẹn mà ti tán nílùú wọ́n ní kí lèmi náà lọ ṣe mo ní mo lọ wà láàfíà ọmọ mi ni wọ́n láwọn náà lọ wà láàfíà ọmọ àwọn ni Ọlọ́run ṣàjẹ́rì ààrẹ ìjọ yẹn ìjọ yẹn náà ni wọ́n fún mi ní ìjà. bí òyìnbó ti wá ti ń bí yín tẹ̀ ń dá lóhùn kò tí ẹ̀ sàn kankan yàtọ̀ sáwọn ìbéèrè tó ń bí yín yẹn. kò sọ kankan. àwọn ọ̀pọ̀ èèyàn sì wà lẹ́yìn yín bóyá wọn. márùn la tò síwájú òyìnbó. àwọn kan wà tó jẹ́ pé wọ́n ní fún wọn
ẹni tó wà wájú mi tó kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹ̀ tí ẹ̀ ń ké ni kí ló ń pa yín níbi ẹnu ju yín nù bẹ́ẹ̀ bá lọ léèní ẹ lọ́jọ́ mi ẹnu ju yín nù kí ló ń pa yín nígbè ó ní bí wàhálà ti pọ̀jù táwọn ṣe ṣùgbọ́n Ọlọ́run jẹ́rìí rẹ̀. níjọ́ náà lọ́hùn. Ọlọ́run jẹ́rìí rẹ̀. ẹni tó ń bá yín ṣògbìn fọ̀ yẹn Yorùbá lòun. Yorùbá ni. ó sì gbọ́ dáadáa. ló ń sọ fún òyìnbó pé nǹkan báyìí mo sọ nǹkan báyìí mo sọ. ẹ wá ní kọ́ bá yín mú passport yín tán. ló wà níbi kọ́ ni màá ti gbà. ibẹ̀ ẹ̀ lọ gbà sọ̀rọ̀. ẹ kò ṣe dandan kí wọn náà gbé èbó kó tó lè lọ lóyìn bọ màmá kì í ṣe pé ẹ gbé èbó ẹ fẹ́ dá èbó lóhùn ni àbí. ọmọ mi ni kí n má sọ òyìnbó lóhùn. ìgbé kẹ má sọ èbó. ó ní kí n má sọ òyìnbó ní Yorùbá ni kí n sọ kí n fi dá wọn lóhùn. màmá téèyàn bá ṣe wáyù ẹmọ tẹ́ fi dá lóhùn. màá ní fine. bẹ́ẹ̀ ni màmá adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọlọ́run tún ṣe dáadáa ń bẹ̀ yẹn pé bẹ́ẹ̀ bá tún rántí ó yẹ kẹ́ ẹ tún lọ láìpẹ́ yàrá. mo ti lọ lẹ́ẹ̀mejì ṣùgbọ́n mo sọ fún mi pé ilé ń bọ́rìn sí mi tá a bá ti dé supamákẹ́ẹ̀tì ẹ lè rí èèyàn bá sọ̀rọ̀ ní ilé àfi tá a bá tún lọ ṣọ́ọ̀ṣì la máa rí àwọn èèyàn lọ́hùn. àì ni nígbà tí ń bá àwọn ọmọ mi ti bá ní àì wọ́n ní kí n má kí yíyan mọ́ ok tẹ bá ń kọjá lọ bẹ́ẹ̀ bá kí àwọn èèyàn. tẹ bá kí òyìnbó tí bá ń kọjá lọ kọ́ tá a bá lọ supermarket nítorí mọ́tò lọ́mọ mi fi ń gbé fún mi kí tá a bá dé supermarket wọ́n ní you are come from Nigeria mà ní yes I'm come from Nigeria wọ́n á dẹ̀ kí mi àwọ̀ yìí mà ní fine. bẹ́ẹ̀ bá wá dé supermarket tẹ àwọn ọmọ ìmọ̀ yín á ní kẹ́ ẹ má kíyàn mọ́. wọ́n ní grandma ti ń kíyàn jù torí pé àwọn yẹn tẹ bá ti kí wọn báyìí wọ́n ní àì wọ́n ti ń lọ nìyẹn. kò dàbí ti ilẹ̀ Yorùbá wá bí ìyá alágbájá ẹ̀kú ìjọ mẹ́ta wọ́n á tún máa tẹ̀ kí yín. kò sáyé yẹn. ẹ wá ní pé ọ̀hún bọ́rìn sí yín. èmi nìkan ni màá wà nílé màá wo eré títí màá ka báíbù títí gbogbo gbàmọ ẹ lọ ṣe ìyí tíkẹ́ẹ̀tì mò ń lọ ó ti sún mi olóhùn ti sọ pé kò sí ìyá alágbájá ẹ̀ka àsán bí o mọ́mì òun ní kẹ́ wá wo ibi táwọn wà ní nítorí California lọ́mọ mi wà. ẹ̀yin màmá ẹ̀yin bàbá tẹ́ ẹ ní ó ti pẹ́ tẹ́ ẹ ti gbọ́rọ̀ ọmọ yín bẹ́ẹ̀ ṣe ń wòra yín ní fídíò kọlù yẹn ó dà kó dáadáa torí bẹ́ẹ̀ bá lọ ní tí màmá experience ó ṣeé ṣe kẹ́yìn náà experience ẹ̀ lọ́hùn o nílé èkó nílé kejì àbó nílé kẹta kò sí nǹkan tó kàn wọ́n a máa ń sọ lórí ètò yìí dáadáa kò sí nǹkan tó kan onílé kódà bẹ́ẹ̀ bá ṣe tí ò dá ó lè lọ pọlọ́pàá pé kán wá bá yín pẹ̀ tí ń play orin tó ń disturb àwọn màmá ìwà wo lèèyàn kan ti wá wò sí yín rí tó jẹ́ tẹ́ ẹ bá rántí ì máa ń dùn yín dọ́kàn gan pé ẹni sì ṣe báyìí. irọ́ yẹn náà ni kéèyàn purọ́ nǹkan tí mi ṣe mọ́ mi. kéèyàn purọ́ nǹkan tẹ́ ẹ̀ ṣe mọ́ yín. ṣe mọ́ mi. ì máa ń dùn yín gan. ó máa dùn mí gan. ó máa dùn mí gan. màmá Tèmítọ́pẹ́ ọpẹ́ olúwa ó ní first experience ìgbà àtẹ̀kọ́kọ́ wọnú plane yẹn báwo ló ṣe rí lójú yín. mo kàn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kò ṣe yín jìgìjìgì bíi pé ó fẹ́ jábọ̀ kan. nígbà tí wọ́n ń gbé mi ó ti sanwó wheelchair òun ni wọ́n fi tì mí wọnú plane. mo wá ní ebi inú plane lẹ́lẹ́yìn tì mí lọ torí wọ́n rọ̀gẹ̀ ó dàbí passage. ó nínú plane mo wà yìí màmá ó ní ṣé mo lè rí mo ní kò sí nǹkan tó ṣe mí lẹ́sẹ̀ ọmọ mi kàn ní kẹ́ fi wheelchair àti mí nì. ó wá mú mi rìn síwájú mo wá rá wọn síìtì ó wá lọ wo nọ́mbà tó wà nù tíkẹ́ẹ̀tì yẹn ó wá ní kí n jókòó ó wá jókòó ńgbà tá a wà ń lọ mo wá ṣí wíńdò ní gbogbo ẹ̀rí bá láwù lọ bá pa wíńdò dé padà. àwọn ọmọ mi ṣàǹpẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi pé kó jọ màmá àwọn òwò plane rí o lọ síbi kankan kó máa mọ́nítọ̀ mi dé Dubai o. ok ẹ dúró ní Dubai ẹ tún wọ plane mi ẹ tún wọ plane mi ní ìdẹ mo jókòó mi gbà mo dẹ̀ fẹ́ tọ̀ mo dìde mo lọ tọ̀ ẹ̀rù bà mí. ìgbà tí kinní ọ̀hún fẹ́ gbéra sókè báwo ló ṣe rí ńgbà yẹn. adébẹ́lì tí a jẹ ṣe gbogbo ẹ̀ mo ṣáà jókòó mi nígbà tí mo wo tv tí mo ti ń sùn wọ́n wá jí mi wọ́n àpò wá mo ní nọ́ọ̀tì. kọ́ ní kálukú jókòó láyé ara. mo àwọn tó ń rìn káàkiri inú plane ló wá jí mi pé kí ló ṣẹlẹ̀ ní kò sí nǹkan kan mo kàn sùn ni. bó ṣe jẹ́ nìyẹn ní àbẹ̀ yẹn màmá oríṣiríṣi ní ṣẹlẹ̀ láyé nígbà tá a wà yìí báwo láyé ṣe rí nígbà tí ẹ̀yin wà ní kékeré sí ìgbà tá a wà ní àkókò yìí. nígbà táwa wà ní kékeré ìbẹ̀rù wà tó jẹ́ pé kí n tó mọ̀ pé bàbá mi kọlà sójú wọ́n ti darúgbó ẹ gbọ́dọ̀ wojú wọn tí wọ́n bá ń bá yín sọ̀rọ̀
kẹ́ ẹ tó mọ̀ pé bàbá yín kọlà sójú. wọ́n ti dàgbà gan kí n tó mọ̀ pé là wà lójú wọn. ẹ gbọ́dọ̀ wojú wọn tí wọ́n bá ń bá yín sọ̀rọ̀ báyìí ẹ ti rí mọ́lẹ̀ báyìí. ẹ tẹrí kodò báyìí. ẹ tẹrí mọ́lẹ̀ ni. tá a bá dẹ̀ máa sùn lálẹ́ a máa fi aṣọ àdúrà wa rọrí sùn báyìí ni. tí dáàdi wa bá ti jí wa à ń lọ sípàdé àdúrà láàárọ̀ nìyẹn. torí bàbá mi ló mú ìgbàgbọ́ wọ ìlú wa à ń lọ sípàdé àdúrà láàárọ̀. ní Èrúwà. bẹ́ẹ̀ ni à ń lọ sípàdé àdúrà nìyẹn. ẹ dárúkọ orúkọ bàbá yín yẹn. ẹ dárúkọ bàbá yín yẹn. Samuel Adeleke ni. bàbá Samuel Adeleke wọ́n ní àwọn náà mú ìgbàgbọ́ wọ ìlú Èrúwà. Tó bá dàbí irọ́ ẹ lè pè mí lórí ètò ẹ láǹfààní àti bá màmá sọ̀rọ̀ dáadáa. mo ń bọ̀rọ̀ yín o màmá. a lọ sí ṣọ́ọ̀ṣì láàárọ̀ tá a bá ti ṣọ́ọ̀ṣì dé ó ń kálukú a máa wá àmúra iléèwé àgbálẹ̀ àṣẹ gbogbo ẹ̀ a lọ sílé ìwé. ìbẹ̀rù wà ń gbà yẹn ìbẹ̀rù wà kò jọ ìsìn ìbẹ̀rù wà gan ìbẹ̀rù wà sọ pé tá a bá gbóhùn bàbá wa báyìí tá a bá ti ṣe nǹkan kan fún màmí kó tó di pé bàbá wa dé torí màmá wa ò kì í lù wá dáàdì wa ni ó máa lù wá á ti máa bẹ màmá wa pé tí dáàdì mi bá ní nǹkan tí mo ṣe fún yín yẹn ẹ má sọ fún wọn tó bá dọ̀la tẹ bá ti dí mi tẹ bá ti rán mi iṣẹ́ máa sáré lọ ni torí bẹ̀rù wà ń gbà yẹn. ẹ ti tètè máa bribe màmá. bẹ́ẹ̀ ni a ti máa bẹ̀ wọ́n kí bàbá tó dé. kọ́ má lè sọ fún bàbá. bẹ́ẹ̀ ni. màmá ká sọ pé a rí yín gẹ́gẹ́ bí ìyá ọkọ afẹ́kẹ́ bá wa gba àwọn ọkọ ọmọ nímọ̀ràn pẹ̀lú ìrírí tẹ̀yìn ti rí láti kékeré títí tẹ̀yìn fi dàgbà débi tẹ̀yìn dàgbà dé yìí. kárí yín bí màmá ọkọ ẹ gba àwọn ọkọ ọmọ ẹ gba àwọn mọ̀ràn. ìmọ̀ràn tá a lè gba àwọn ọkọ ọmọ wa ni wípé ọkọ ọmọ mi kan ṣe padà ní ó wá sí Nàìjíríà ń bíbá gbogbo ohun tó bá ṣàlàyé pé ìyàwó òun ṣe nǹkan kan màá bẹ̀ màá ní kó má bínú màá dẹ̀ pé ìyàwó ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ pé change nǹkan báyìí lọ́kọ́ ẹ sọ òótọ́ ẹ̀yin obìnrin láláṣẹ lọ́hùn torí wọn gbọ́dọ̀ fọ́ ọkọ obìnrin wọn gbọ́dọ̀ fọ́ ọkọ ọmọ lọ́hùn obìnrin láláṣẹ lọ́hùn má torí pé ti já láṣẹ nílùú ibi tẹ́ wà àwọn ló mú ẹjọ́ wọn yí padà nǹkan tó bá ní kó ṣe é fún wọn. ó tẹ̀ jẹ́jẹ́. màá dẹ̀ bá ọkọ ẹ̀ sọ̀rọ̀ pé èmi ni mo ṣe ní ìsìn tó bá ti dago 5 màá pè máa bá a sọ̀rọ̀ màá dẹ̀ pé máa bá a sọ̀rọ̀. so ẹ̀yin ọkọ ọmọ ṣe ń gbọ́ o ẹ mú nínú ọ̀rọ̀ ọ̀mọ̀ràn tí màmá jù lẹ̀ yìí kẹ́yìn náà fi ṣiṣẹ́ ṣe màmá káwárí yín gẹ́gẹ́ bí màmá ìyàwó ẹ bá wa gba àwọn ìyàwó ọmọ ẹ bá wa gbà wọ́n mọ̀ràn. àwọn ìyàwó ọmọ náà à ń gbà wọ́n nímọ̀ràn kan ṣì wà lọ́dọ̀ mi ní tí mo sọ fún sùúrù ni kò máa ní sùúrù ni bó o bá jèrè ọkọ wàá jèrè àwọn ọmọ ẹ. bí o bá jèrè ọkọ á jèrè àwọn ọmọ ẹ. ọmọ ló ń gbé wa kí báyìí bí wọ́n ní téèyàn ò bá ti ìdílà á ti téèyàn bá tọwọ́là á ti ìdílà tó bá dọjọ́ iwájú àwọn ọmọ ló máa gbé gẹ̀gẹ̀gẹ̀ gbogbo ohun tó ń ṣe ìwà á jèrè ẹ̀ ṣe bí bàbá ẹ̀ wà lẹ́kọ̀ọ́ tó ní kí n máa bọ̀ wá lọ́hùn ibi tí mi lérò pé mo lè dé ibi táwọn oní yunifásitì lọ àwa tó jẹ́ pé ìwé 6 náà làkà tá a dẹ̀ lọ tá a dé tá a rí gbogbo nǹkan tó wà lọ́hùn. màmá ẹ ní ayé ò rí báyìí nígbà tẹ́yìn wà ní kékeré báwo ni àmọ́ ẹ sọ kankan pé àwọn oníṣòkòtò tínrín ẹ rí àpé ṣòkòtò tèmi náà wọ̀ ó tínrín. màmá àwọn ọmọ wa tó wà lóde òsìn yìí ọ̀pọ̀lọpọ̀ wọn aṣọ péńpéńpé náà wọ̀ ẹlòmíì yóò fa ṣòkòtò ó tẹ̀ ti fẹ́ dé ibi ìtàn ìbàdí kan ti kọjá ìbàdí ó ti débi ìtàn kí lẹ fẹ́ bá wa sọ fún àwọn irúfẹ́ àwọn èèyàn báyìí. ọlọ́run kó wọnú wọn ni ọlọ́run lábẹ́ kó wọnú wọn èmi náà lọ́mọ kan tó máa wọṣọ bẹ́ẹ̀ yẹn tó bá ti wọ kaba tó kéré bẹ́ẹ̀ ìní sọ nǹkan kan tó bá ti ń bọ́lẹ̀ báyọ̀ ọwọ́ mi ló bọ́lẹ̀ sí màá wá fi sísàlẹ̀ ilé ilẹ̀. ìsàlẹ̀ ilé ilẹ̀ àkọwà ní wà ní màmá. kó bá wa ya mọ́mì mi òun wáṣọ kan mo ní sọ mọ̀ pájọ wọ̀ lóde ní mo bó ti rìn tó mọ̀ pé mo láṣọ yẹn ti kéré jù mí ìfẹ́ kó o má gbọ́dọ̀ bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ní ìmọ̀ ń gbà mo dẹ̀ ti sọ tèmi tó ti bọ́lẹ̀ ní ìsọ̀ nǹkan kan mọ́ ní ìmọ̀ wá dáadáa kó mọ̀ tó bá ti wọṣọ péńpé bẹ́ẹ̀ máa ní wà á bọ́lẹ̀ tó bá ti bọ́lẹ̀ ìjọ kejì báyìí èmi náà dẹ̀ máa dì dúdú sínú lálọ́ọ̀rù máa fi ìsàlẹ̀ ilé ilẹ̀ kò gẹ́ẹ̀tì pé mi ni mò ń sọ aṣọ yẹn nù pé ebígbà tó bá tún rí ló tún wọ̀ lọ́la bẹ́ẹ̀ gẹ́gẹ́ ti gbà yẹn tiẹ̀ tún da díẹ̀ èyí tí wọ́n wà ń wọ̀ nísìn ó burú jáì gbogbo ara wọn ló máa hàn báyìí ẹlòmíì àwọ̀ míì báyìí gbogbo òdodo ẹ̀ ló máa hàn. bẹ́ẹ̀ni. aṣọ tí wọ́n wà ń wọ̀ nísìn ó burú jáì ọlọ́run lábẹ́. màmá ṣé àwọn aṣọ yìí ti wà nígbà tipẹ́tipẹ́ lọ́hùn-ún. ó ti wà tipẹ́tipẹ́ àwọn ṣòkòtò tí wọ́n rán mọ́
blouse oríṣiríṣi ló ti wà oríṣiríṣi ni ṣùgbọ́n àwọn aṣọ tó fìdodo lẹ̀ ń gbà náà lọ́hùn. ó ti wà ṣùgbọ́n ọmọ tí wọ́n bá bí láti ìdílé onígbàgbọ́ ẹ̀rù á máa bà á. tó tún bí léèrè. ẹ̀rù máa bà á pa tí n bá wọ kíní yìí o ìyá mi á sọ̀rọ̀ bàbá mi á sọ̀rọ̀ ẹ̀rù á máa bà á. kò sí bẹ̀rù ní ìsìnmọ́ àfikọ́ lọ́hún kó jọ kó gbà wá torí Sódómù òun Gòmárà ò ṣe tó yìí tọ́lọ́hún fi pàlú yẹn rú. tọ́lọ́hún fi pa ayẹ́rẹ́ ń gbà náà lọ́hùn. ọpẹ́lọpẹ́ àdúrà ló ń gbà wá là ní ìsìn. ẹ̀yin màmá ẹ̀yin bàbá ṣé bí màmá ṣe ń ṣe fún ọmọ wọn tó ń wà lọ́dọ̀ àwọn ṣé bẹ́ẹ̀ lẹ́yìn náà ṣe ń ṣe tó bá pẹ́ báyìí la ṣe ń ṣe gbogbo ẹ̀yin òbí bóyá kò bá ti dínkù láwùjọ ẹ jẹ́ á dẹ́kun ká sì máa dẹ́kun àti máa fọwọ́ pa àwọn ọmọ wa wọ̀nyí lórí torí bá a bá ṣe ń fọwọ́ pa wọ́n lórí yẹn eléyìí tán tún máa ra wà ńjọ́ kejì yóò tún fẹ́ kó dúró sókè bí orin mẹ́rin màmá báwo ni òṣèlú ṣe wà nígbà tí ẹ̀yin wà ní kékeré sígbà tá a wà yìí. òṣèlú tó wà nígbà yẹn mi ò bá wọn ṣòṣèlú o nítorí nígbà tá a fi ń gbé lábẹ́òkúta àti bírọ́dà mi tí mo ní ó mú mi wá sẹ́kọ̀ọ́ yìí ìgbà yẹn láyé wẹ́ẹ̀tì ẹ̀ tí wọ́n ń lo ọlọ́pẹ tí wọ́n á fi kinní sígbàyà wọ́n á fọlọ́pẹ sígbàyà wọ́n á fọlọ́wọ́ sígbàyà ilé tá à ń gbé lábẹ́òkúta gbà yẹn wọ́n wá sọ fún wa pé wọ́n fẹ́ ayé wẹ́ẹ̀tì ẹ̀ pé wọ́n fẹ́ sun ilé yìí ọjọ́ yẹn làwa lọ sílùú wa a sùn ní ìlú gùn wọn kì í gbà lu àlejò nílùú gùn yẹn gáràjì la sùn mọ́jú nígbà ó dàárọ̀ ọjọ́ kejìlá lọ sílùú wa èmi ò bá wọn ṣòṣèlú ẹ̀gbọ́n tèmi náà dẹ̀ kì í ṣòṣèlú èmi ṣèṣèlú. màmá ẹ̀yin ò ṣòṣèlú ẹ bá wa gba àwọn tí wọ́n ń ṣòṣèlú lóde ìwòyí ẹ bá wa gbà wọ́n mọ̀ràn pẹ̀lú ìrírí tẹ̀yìn rí gbà yẹn torí ká ní pé òru náà fẹ́ wá sunlé yẹn ń gbà náà lọ́hùn ẹ mọ̀ pé níta àwọn èyí kọ́ là á mà wí ẹ bá wa gbà wọ́n mọ̀ràn. gbogbo àwọn tó ń ṣòṣèlú nìsín kó wọ́n fìbẹ̀rù Ọlọ́run sí kó wọ́n fìbẹ̀rù Ọlọ́run sí kó má jẹ́ pé bó o bá bù lẹ́sẹ̀ ni wọ́n ń ṣe kó wọ́n fìbẹ̀rù Ọlọ́run sí ibi téèyàn bá máa dé láyé yìí á débẹ̀ kó wọ́n fìbẹ̀rù Ọlọ́run sí tó bá fìbẹ̀rù Ọlọ́run sí típayé Ọlọ́run wà lọ́kàn wọn Ọlọ́run á mú wọn débi tí wọ́n fẹ́ dé láìsí wàhálà. Màmá bá a bá ṣí rédíò ní ìsìn oríṣiríṣi ìròyìn là á máa gbọ́ bàbá bá ọmọ lájọṣepọ̀ ọmọ pa bàbá kí lẹ lè bá wa sọ sáwọn eléyìí náà ti wà ńgbà tipẹ́tipẹ́. wọ́n ti wà ńgbà tipẹ́tipẹ́ àìníbẹ̀rù Ọlọ́run tó náà ni tó bá níbẹ̀rù Ọlọ́run tó obìnrin kún gbogbo ilé ayé sódìgbà tó bá kí ọmọ ẹ̀ mọ́lẹ̀ kó tó mọ̀ wípé nǹkan tó dáa lòun ṣe yẹ níbẹ̀rù tó ní tó bá níbẹ̀rù Ọlọ́run lọ́kàn ìyàwó obìnrin kún gbogbo àgbáyé òun làbọ̀rọ̀ máa bá ọmọ ẹ̀ sùn owó burúkú tẹ́lòmíì ń wá owó gbóná tí wọ́n ń wá ẹlòmíì fi ń ṣe nǹkan nígbà tó bá máa wá ronúpìwàdà á ti bọ́ sórí fún ọmọ tó gbógo tiẹ̀ wálé ayé jẹ́jẹ́ wọn ò jó rógolo wọ́n ti gbogbo ẹ̀ jẹ́ níbẹ̀rù ni. ẹ bá wa gbà wọ́n mọ̀ràn màmá. ìmọ̀ràn tí mo gbà wọ́n ni wípé kí wọ́n yí padà kí wọ́n bẹ̀rù Ọlọ́run tọrọjà làwà yìí a sì ń lọlé o. a sì ń lọlé ọjà làwà yìí kí wọ́n bẹ̀rù Ọlọ́run kí wọ́n bá lè mọ ilé tí wọ́n á dé sí. kí wọ́n bá lè mọ ibi tí wọ́n á dé sí. bẹ́ẹ̀ ni. òun lẹ ti gbọ́ lẹ́nu màmá yìí wọ́n ní kẹ́ ká fi bẹ̀rù Ọlọ́run sí gbogbo ohun tá a bá ń ṣe torí ayé wọ́n ní ọjà làwà pé a sì ń lọ ilé ó dájú gbogbo wa náà là á lọ. màmá wọ́n jí lágbájá gbé wọ́n jí tàmọ̀dò gbé ṣé wọ́n ti ń jí èèyàn gbé gbà tẹ̀yìn wà kékeré sígbà tá a wà yìí torí ó dà pọ̀ pọ̀ gan lẹ́nu ìgbà tá a wà yìí. láyé àtijọ́ yẹn tí àwọn gbọ́mọgbọ́mọ bá wọ̀lú súùtì ni wọ́n á mú dání tí wọ́n á máa fi tàwọn ọmọ kéékèèké kò lè tó ìgbà yìí kò lè báyìí gbọ́mọgbọ́mọ wà gbà náà ó wà ṣùgbọ́n wọ́n á mú súùtì dání wọ́n á lọ dúró lọ́nà iléèwé wọ́n á máa fi tàwọn ọmọ tó kó wá gba súùtì ní ìsìn ó ti le jù àfikọ́ lọ ń fàánú gbà wá. màmá kí la wá lè sọ pé àwọn tó ń ṣiṣẹ́ yìí kí náà ń wá gangan pàápàá. owó náà ni ẹ̀mí èṣù ti jọba ní ọkàn wọn ó ti kọ́lé ó ti yọ fàrándà nù wọn. Màmá ẹ wò ẹ bá wa fi ìrírí yín bá àwọn èwe àsìkò yìí sọ̀rọ̀ tí wọ́n fẹ́ dẹni àgbà tí bàbá wọn ò ní tí bàbá wọn ò ní táwọn fẹ́ ní láàrin kájíjú kàlà ẹ bá wa bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ìrírí yín. mo rọ gbogbo àwọn ìwé ìsìn kí wọ́n ṣe sùúrù kí wọ́n dẹ̀ máa wo Jésù olùpilẹ̀ṣẹ̀
ibi téèyàn bá máa dé láyé yìí kò sí o bí wọ́n ń gun nínú odó tí wọ́n ń lọ lórí ata á débẹ̀ kó fi sùúrù sí ohun gbogbo tó bá fi sùúrù sí ohun gbogbo nǹkan tí wọ́n fẹ́ á tẹ̀ wọ́n lọ́wọ́ kó má jẹ́ kẹ́mi èṣù kó jọba nínú ọkàn wọn. Kí ó má jẹ́ kí ẹ̀mí èṣù jọba lọ́kàn wọn. Bẹ́ẹ̀ni. Màmá ẹ bá wa mú ọ̀rọ̀ Ọlọ́run kẹ́ fi bá wa bọ́ àwọn aráalé. ọ̀rọ̀ Ọlọ́run tí mo fẹ́ fi bọ́ àwọn aráalé ni wípé ẹ jẹ́ ká máa wá Olúwa nígbà tá a lè rí ká pè nígbà tó wà nítòsí nítorí Ọlọ́run wa ohun gbogbo ló lè ṣe. ohun gbogbo ló lè ṣe. tó bá gbọ́kànlé Ọlọ́run wọn tí wọ́n sìn lójoojúmọ́ tí wọ́n fọkàn sí pé àní nǹkan báyìí Ọlọ́run mo fẹ́ nípa àwí ìyẹnu wọn Ọlọ́run máa ṣe é fún wọn. Ọlọ́run á ṣe fún wọn. Bẹ́ẹ̀ni. Kí wọ́n gbé ọkàn lé Ọlọ́run. Wọ́n gbọ́kànlé Ọlọ́run. Kí wọ́n má fi Ọlọ́run ọba wọn sílẹ̀ nígbà kọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ni. Ó dájú pé Ọlọ́run ò ní fi wọ́n lẹ̀. Bẹ́ẹ̀ni. Tí wọ́n bá ń ṣe eléyìí. Bẹ́ẹ̀ni. Màmá a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín pé ẹ darapọ̀ mọ́ wa lórí ètò yìí. Ọlọ́run á jẹ́ kí ẹ túbọ̀ gbẹ́ ní fọjọ́ ọlọ́jọ́ lọ. Àmín Jésù. Màmá ẹ bá wa ṣe àdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà torí Nàìjíríà ní ìdí àdúrà báyìí. Ẹ bá wa ṣe àdúrà fún Nàìjíríà. A fi orílẹ̀-èdè Nàìjíríà wa lé Ọlọ́run lọ́wọ́ kọ́lọ́run kó gbàkóso kó bá wa wọnú gbogbo àwọn ọmọ ẹlẹ́mìí èṣù àwọn ẹlẹ́mìí òkùnkùn k'Olúwa kó wọnú wọn k'Olúwa kó tún orílẹ̀-èdè Nàìjíríà ṣe k'Olúwa kó gbàkóso orílẹ̀-èdè Nàìjíríà kò sáṣetì lọ́dọ̀ Ọlọ́run nípa àdúrà. Mo mọ̀ wípé gbogbo nǹkan ló máa wà sípò. Orílẹ̀-èdè Nàìjíríà wa dára kò ní bàjẹ́ àlàáfíà máa wọ̀lú wa gbogbo àwọn tó ń jiyàn gbé nítorí owó tí wọ́n ń kidnap èèyàn káàkiri Ọlọ́run á wọnú wọn á yí wọn padà sí rere. Màmá iléeṣẹ́ yìí ẹ bá a ṣàdúrà fún iléeṣẹ́ yìí náà iléeṣẹ́ timbol 107.7 FM. A fi iléeṣẹ́ timbol lé Ọlọ́run alààyè lọ́wọ́ k'Ọlọ́run kó gba gbogbo ògo. Iléeṣẹ́ yìí kó kárí gbogbo àgbáyé. Iléeṣẹ́ yìí ò ní jóná kò ní bàjẹ́ kò ní dàrú á máa lọ síwájú sí ni gbogbo àwọn òṣìṣẹ́ ẹbẹ̀ wọn ní farapa á máa lọ síwájú ni á tẹ̀síwájú òkìkí àkànkà gbogbo àgbáyé. Màmá ẹ ti dáko olóòtú àgbà nínú ètò inú ọ̀rọ̀ tẹ sọ́nsìn yìí olóòtú àgbà sì ń ṣọjọ́ ìbí lénìí ẹ bá kí olóòtú àgbà kẹ bá ṣàdúrà fáwọn náà. Àwọn bàbá wa tó ń ṣe ọjọ́ ìbí lénìí k'Olúwa kó lọ́rẹ̀ ẹ̀mí wọn ẹ̀mí gígùn àtàlàáfíà k'Olúwa kó fi dá wọn lọ́lá wọn ò ní ṣubú ara wọn ò ní ṣubú ẹ̀mí wọn ò ní dìdàkudà wọn ò ní rọ lápá wọn ò ní rọ lẹ́sẹ̀ wọn ò ní fọ́ lójú igba ọdún kan ni ọdún tó ń bọ̀ àtúnṣojú ẹ̀mí wọn Jésù Olúwa wa. Àmín àmín àmín. Ọlọ́run tó tóbi Ọlọ́run dáadáa Ọlọ́run tó tóbi. Ẹ wo àkókò wa ti lọ ẹja ká máa dágbére ilé báyìí. Lórúkọ gbogbo àwa tá a jọ ṣètò lẹ́nìí bá a ti ń ṣètò lọ́wọ́ ni Adéolú Adéoyè wọlé. Tèmi Tọ́pẹ́ Ọpẹ́ Olúwa mo kí ọ dáadáa. Nasiru Taiwo mo kí ọ lọ́pọ̀lọpọ̀. Kọ́ládé Adékọ́lá àjọ wà lórí ètò ni àmọ́ kò ń ṣe léyìí tẹ́ ń ròyìn o. Kolawole Ajala ló kọ tèmi Kọ́lá di méjì nínú ilé. Èmi lọmọ lọ́wọ́ òdúró èmi lọmọ àjírí èmi lọmọ àjíwò. Ará òwe kì í rọ́rọ́ àwí ìmẹ́nu kúrò ní ti alówù. Èmi a máa ní tèmi di méjì lówù tẹ́ bá dórílẹ̀ òwú ẹ bèrè wò ilé baba ńlá baba mi nílé abẹ́sẹ̀ tẹ́ bá dé òwú tó toró lábẹ́ òkúta ilé Olúṣòmí hún nílé baba tó bí lọ́mọ. Ẹ mọ̀ pé àní lílé baba ká má ní tìyá. Ìyá kan ló bí àsáyé. Èmi lára bá ọba mọ̀dé ọmọ tagbẹ́ta ọmọ kóró wa mọ́lẹ̀ kọ́lọ́rù lọ́ba ọmọ kíbò májà kọ́mọdé ọba má pẹ́yọ. Àbábá ńlá ti wá lọ lámọ̀ láyà àtọ́rọ́jọ́ ẹnu wọn tó jàre tán nígbà tọmọ ń gbowó níṣẹ́ nìyá ẹ̀ ń gbẹ̀ṣe. Kọ́mọ ọba má jà kọ́mọdé ọba má pẹ́yọ o. Kálẹ̀jọ máa péjúbọ̀ kóró wa ní gbogbo ògbà lọ́ba. Títí ọjọ́ mẹ́jọ tá láǹfààní àti pàdé. Bàbá Bọ́ládé Òkìkí Ọlá Emmanuel, long life and prosperity. Thank you very much.